Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí fẹ́ dé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, aláàánú wa, olùpamọ́ wa, alátìlẹ́yìn wa, igi lẹ́yìn ọgbà wa, òpó tó di ayé wa mú, Ọlọ́run aláàánú wa, a dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà láti tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù ìkẹwàá. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín fún àánú bàǹtàbàǹtà báyìí tí kò ṣeé fowó rà. Olú ẹ gbọ́ ọpẹ́ àti ìyìn wa. Ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí o, Olúwa jẹ́ kó ṣe ayé ọkàn àti ara wa ní rere. Ọ̀sẹ̀ yìí kó san wá sówó, sí àlùyọ, sí ìgbéga. Kí gbogbo ògo kó jẹ́ tiyín, torí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé, ọjọ́ kẹtàlá, oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé dídojúkọ ìhàlẹ̀. Àmú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 21 ẹsẹ̀ 11. Orí 21 ẹsẹ̀ 11. Gbogbo àwọn tí ó bá bínú sí ọ, òun ni ojú yóò tì, tí wọn yóò sì di ẹlẹ́yà. Àwọn tó bá bá ọjà yóò dàbí asán, wọn yóò ṣègbé. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kíróníkò kejì orí 20 ẹsẹ̀ 1-30. Ìwé Kíróníkò kejì orí 20 ẹsẹ̀ 1-30. Ó jẹ́ ẹsẹ̀ bíbélì tí ó gùn ṣùgbọ́n a ò ṣe pépèpé. Ó sì ṣe lẹ́yìn èyí ni àwọn ọmọ Móábù àti àwọn ọmọ Ámórì àti nínú àwọn ọmọ Édómù pẹ̀lú wọ́n gbé ogun tọ̀ Jèhóṣáfátì wá. Nígbà náà ni àwọn kan wá, wọ́n sì wí fún Jèhóṣáfátì pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń bọ̀ wá bá ọ láti apá kejì òkun, láti Síríà. Kíyèsí, wọ́n wá ní Àṣàzàn Támárì ní iṣẹ́ Égédì. Jèhóṣáfátì sì bẹ̀rù, ó sì fi ara rẹ̀ sí àti wá Olúwa. Ó sì kéde ààwẹ̀ já gbogbo Júdà. 17. Ẹ̀yin kò ní ìjà ní ọ̀ràn yìí o. Ẹ tẹ́gun, ẹ dúró jẹ́, kí ẹ sì rí ìgbàlà Olúwa lọ́dọ̀ yín, ìwọ Júdà àti Jerúsálẹ́mù. Ẹ má ṣe bẹ̀rù, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fòyà. Lọ́la ẹ jáde tọ̀ wọ́n, Olúwa yóò sì pẹ̀lú yín. 23. Àwọn ọmọ Ámórì àti Móábù wọ́n sì dìde sí àwọn tí ń gbé òkè Síríà láti pa àti láti run wọ́n túútúú. Nígbà tí wọ́n sì pa wọ́n, tí wọ́n pa àwọn tí ó ń gbé òkè Síríà run tán o, ẹnì kìíní ó ṣe ìrànwọ́ láti run ẹnì kejì. 25. Nígbà tí Jèhóṣáfátì àti àwọn ènìyàn rẹ̀ dé láti kó ìkógun wọn, wọ́n rí lára wọn ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àti òkun àti ohun èlò iyebíye. Wọ́n sì kójọ fún ara wọn ju èyí tí wọ́n lè kó lọ. Wọ́n sì kó ìkógun wọn jọ ní ijọ́ mẹ́ta, nítorí ó pọ̀ ní àpọ̀jù. Àti ní ọjọ́ kẹrin, wọ́n kó ara wọn jọ ní àfonífojì ìbùkún, nítorí níbẹ̀ ni wọ́n fi ìbùkún fún Olúwa. Nítorí náà ni a ṣe pè orúkọ ibẹ̀ náà ní àfonífojì ìbùkún títí di èní eléni yìí. 29. Ìbẹ̀rù Olúwa sì wà lára gbogbo ìjọba ilẹ̀ wọn nì, nígbà tí wọ́n gbọ́ pé Olúwa ti bá àwọn ará Ísírẹ́lì jà. Bẹ́ẹ̀ ni ìjọba Jèhóṣáfátì wà ní àlàáfíà, nítorí Olúwa Ọlọ́run fún un ní ìsinmi yíká. Wẹ̀yí ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 4 ẹsẹ̀ 1 títí dé 29. Àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà halẹ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yìn pé kí wọ́n má ṣe sọ̀rọ̀ nípa Jésù Kristi mọ́ o. Àmọ́ ṣá, wọ́n kóra wọn jọ pọ̀ láti gbàdúrà. Bí wọ́n sì ṣe ń gbàdúrà, ibi tí wọ́n ti ń gbàdúrà ń mì tìtì. Wọ́n sì sọ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ìgboyà. Èṣù jẹ́ oníjẹgàba, àti pé gẹ́gẹ́ bí gbogbo àwọn oníjẹgàba kò fẹ́ kí a kó òun lójú o. Tí ẹnìkan bá halẹ̀ mọ́ ọ fún ṣíṣe ìfẹ́ Ọlọ́run, ìyẹn kì í ṣe àkókò láti bẹ̀rù tàbí láti sápamọ́. Ó jẹ́ àkókò láti gbàdúrà. Nínú bíbélì kíkà wa tòní, àwọn orílẹ̀-èdè ọ̀tá mẹ́ta wá
láti halẹ̀ mọ́ Jèhóṣáfátì. Ẹ̀rù sì bà ó, ẹ̀rù bà á fún bí àwọn ọ̀tá náà ti dojúkọ tí wọ́n pọ̀ tó. Èyí sì mú un láti wá ojú Ọlọ́run. Bí Jèhóṣáfátì àti àwọn ọmọ ènìyàn Júdà ṣe gba àwẹ̀ àti àdúrà, Ọlọ́run fún wọn ní ìlànà tó máa pa àwọn ọ̀tá wọn run. Ìyìn. Bí Jèhóṣáfátì àti àwọn ènìyàn Júdà sì ti bẹ̀rẹ̀ sí ní kọrin ìyìn Ọlọ́run, ó mú àwọn ọ̀tá dojúkọ ara wọn. Àwọn tí ó ní ìṣọ̀kan láti lòdì sí Júdà lójijì wọ́n kọjú ìjà sí ara wọn, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pa ara wọn run. Àwọn ọkùnrin Ámórì àti Móábù dìde dúró sí àwọn ọkùnrin tí ń gbé òkè Síríà láti pa wọ́n run túútúú. Lẹ́yìn ìgbà tí wọ́n ti pa àwọn ọkùnrin láti òkè Síríà run, wọ́n sì ran ara wọn lọ́wọ́ láti pa ara wọn run. Ìwé Kíróníkù kejì orí 20 ẹsẹ̀ 23. Ọlọ́run pa ìhàlẹ̀ àwọn ọ̀tá mọ́ láti jẹ́ kí Jèhóṣáfátì kí ó má ṣe gbé idà kankan sókè o, ní orúkọ tó ju gbogbo orúkọ mi lọ o. Bàbá mi yóò dìde láti dá àwọn ìhàlẹ̀ ọ̀tá lòdì sí ayé rẹ, àyànmọ́ rẹ, láti dá a dúró ní orúkọ Jésù. Àmín. Ní ọdún díẹ̀ sẹ́yìn, obìnrin kan sáré tọ̀ mí wá. Ó ń gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀. Ọmọ rẹ̀ obìnrin wà nínú oyún. Àwọn ọ̀tá rẹ̀ sì ti wá láti halẹ̀ mọ́. Wọ́n ní, ṣé ọmọ rẹ tí ó lóyún yẹn, a ó rí bí yóò ṣe bí, bóyá lórí ilẹ̀ ni o tàbí lórí afẹ́fẹ́. A ó lo gbogbo ọ̀nà ibi láti rí wípé kò bí ọmọ. Obìnrin náà bẹ̀rù o. Mo sì wí fún un pé, má bẹ̀rù, ọmọ rẹ yóò bí wẹ́rẹ́. Ó béèrè, báwo ni ẹ ṣe mọ̀? Mo dáhùn, nítorí Olúwa àwọn ọmọ ogun yóò jà fún ọ. Nítòótọ́, Olúwa jà fún ọ, ó sì bí wẹ́rẹ́. Olùfẹ́, mo mọ Ọlọ́run kan o tó lágbára ju gbogbo àwọn tó lágbára lọ. Ó lè bójútó gbogbo ìhàlẹ̀ tó bá wá sí ojú ọ̀nà rẹ o. Nígbà tí ọ̀tá bá halẹ̀ mọ́ ọ, má ṣe bẹ̀rù o. Dípò rẹ̀, fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run, nítorí pé ẹni tó ń gbé inú rẹ ó ju ẹni tó ń gbé inú ayé lọ o. Ìwé Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 4. Kókó àdúrà. Bàbá jọ̀wọ́ dìde o, kí o pa gbogbo àwọn ìhàlẹ̀ ọ̀tá lòdì sí mi, sí ẹbí mi àti sí àyànmọ́ mi lẹ́nu mọ́. Ẹ̀já sọ pé bàbá mi, gbogbo àwọn ìhàlẹ̀ ọ̀tá lòdì sí ayé mi, ayé ọmọ mi, ayé ọkọ mi, ìdílé mi, iṣẹ́ ìránṣẹ́ mi àti àyànmọ́ mi, pa lẹ́nu mọ́ ní orúkọ Jésù. Olúwa yóò sì pa ìhàlẹ̀ ọ̀tá lẹ́nu mọ́ ní orúkọ Jésù. Olúwàbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ìkẹ́ àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní Ọ̀run Ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ́ ń tẹ́tí sí Ọ̀run Ṣíṣí Yorùbá. Ọlọ́run yóò tẹ́tí sí yín. Yóò dàbọ̀.